ní 7th century yẹn kan tó marry 12 age 12 fún ọkùnrin fóbìnrin 14 fọkùnrin ní 7th century yẹn Muhammadu dé olórí burúkú bàbá wèrè ó dẹ̀ fa kínní ẹ sẹ́yìn ó mọ́mọ kékeré ó dẹ̀ dàgolo ọmọ yẹn lu ó fàjẹ́ ó bayé ọmọ yẹn jẹ́ ó fàjẹ́ ọmọ yẹn ya ọmọ yẹn ò rọ́mọ bí tí Aisha fi kú ìdí Aisha ń jò ní ó ń de ṣe ló máa ń fi máa wá àdìtì yẹn wíwá mo ti bá nǹkan báyìí Aisha máa ń fi aṣọ sídìí báyìí ni ó máa fi aṣọ sídìí báyìí ó máa mú aṣọ yẹn ó máa pọ̀ wọ́n ní ó máa fi sídìí báyìí Muhammadu ba ìdí ẹ̀jẹ̀ ẹ̀yin yẹn lẹ wá ń gbé wá lẹ wá ń bá wa sọ̀rọ̀ lẹ wá ń wá síbi lẹ wá ń sọ pé kinní kan ẹ̀sìn àgbákò ẹ̀sìn àwọn abókùsùn so ìwọ tó bá jẹ́ mùsùlùmí tó bá wà ń bẹ̀ tó máa bá wa tí kì í ṣe èyí tó máa ṣépè o wá sókè bá wa sọ̀rọ̀ intelligently pẹ̀lú sùúrù respectfully àwa náà máa respect yẹ àmọ́ tó bá ti ń ṣe pé bákan tó ti ń ṣe pé ìwọ ló mọ̀ tán a máa sáré yẹpẹrẹ 1-2 la máa fún ẹ a máa jẹ́ kó sáré mọ̀ pé o mọ̀ nǹkan kan. So Mr. Zidane ẹ lè tán Michael ẹ lè continue humanity àti big joe. Big Joseph. Ẹ kálẹ́. Okay. Ẹ kálẹ́ Zidane. Ẹ kálẹ́. Ẹ káàbọ̀ Zòzòdì. Ó tàjì bẹ́ẹ̀. Ẹ káàbọ̀ ṣé ẹrú ni àbá Ẹ kálẹ́. ó kéré ẹ̀yin máa wá ń ṣépè tẹ́lẹ̀ ni náà para yín ti balẹ̀ bá. Ẹ káàbọ̀. Ṣé dáadáa lẹ wà? Àdúpẹ́. Ṣé lè ṣàlàyé fún wa irú kúrò ló pa Rọ̀súlùlà? Yóò kú ọlọ́pàá ta ni. Rọ̀súlùlà. Ìyá wa mú kí ọ̀ṣun ìgbẹ́. Torí nǹkan tẹ́ mi fi wọlé kọ́ nìyẹn. Torí ọ̀rọ̀ tẹ́ ń sọ pé Muhammadu ó bá òkú sùn mo fi wọlé. A máa lọ síbẹ̀. Ẹ jẹ́ ká kọ́kọ́ ṣàlàyé fáwọn èèyàn irú kúrò ló pa ànábì. Ìwọ̀n tí ó fà á tí mo fi wọlé nìyẹn. Ẹ kọ́kọ́ gbé wá ṣe bí nǹkan tẹ́ ń treat nìyẹn. Ẹ gbé wá ká yanjú ẹ̀ náà. Gbogbo ẹ̀ náà là ń treat papọ̀. ms ẹja ṣe fún wọn torí tó bá ti dé wọn máa ń ṣépè ní tí wọn ṣépè ń sìn ẹ jẹ́ ká bó ṣe bá ànábì sùn àbí bí ànábì ṣe jókòó èwo lẹsẹ ń bẹ. Bó ṣe bó òkú sùn náà ẹ jẹ́ ká gbọ́. òun náà lélẹ̀ wọ́n ti gbé wà ẹ bá wa kà. Big Joe ṣe mọ̀ pé ọfà night ni Muhammadu ṣe fókù yẹn sá. Bẹ́ẹ̀ni. Ó do mọ́júmọ́ ni o. Bẹ́ẹ̀ni. Ẹ bá wa kà á níta ẹ pronounce orúkọ yín fún mi. Ẹ̀yin lẹ́gbẹ́ ẹ̀yin lẹ́ka. Kò ṣe pé mo máa kà ẹ máa sọ wípé kò rí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ o mo fẹ́ jẹ́ kẹ́ ká tó lè fẹ́ ẹ̀yin ní kẹka. Okay. So fún èèyàn tẹ́fẹ́ gbọ́ Cancer Adibuza volume 3 la fẹ́ kà. Ó ní narrated by Ibn Abbas. Ẹgbẹ́ Yorùbá wa. Ẹ bá mi kà á. Ibn Abbas sọ wípé. Okay. I Muhammad put on my shirt. Ó ní òun Muhammadu òun bọ́ aṣọ rẹ̀ aṣọ òkú. That she may wear the cloth of heaven. Ó lọ máa wọ aṣọ àlùjọ náà o. Àwọn tí ló ń paṣọ àlùjọ náà. Ó lóun dẹ̀ sí pàpà pàṣúpé fún níbi tí wọ́n sin òkú yẹn sí. That I may lessen the prayer of grief. Ó lóun máa dín ìyanu sàárè rẹ̀ kù. Ìbásùn tó ṣe fún yẹn. Fún mi bẹ́ẹ̀ ṣe sí ẹgbẹ́ Yorùbá yẹn kalẹ̀. Jíká ṣe tán má jà. Àti Lárúbáwá yẹn. Òun tí ń tajẹ́tì. She was the best of Allah creation. Ṣé o gbọ́ tí àkànbí tí Yorùbá ní. Ó ní Fatima tó òkú Fatima tí Muhammadu bá sùn yẹn Muhammadu sọ pé ó jẹ́ the best human being látọ̀dọ̀ Allah. The prophet was referring to Fatima, the mother of ẹgbẹ́ Lárúbáwá wọ́n ní Muhammadu sọ̀rọ̀ nípa Fatima òkú tó bá sùn yẹn. Bàbá ẹ̀ kúpa máa ń tẹ̀já kàtí. Ká gbọ́rọ̀. The Arabic word used here is to sleep is iditaja.
wọ́n ní ìtumọ̀ èdè Arabic pé kéèyàn bá òkú sùn ní ìtajà. It literally means lay down with her. Wọ́n ní ó túmọ̀ sí pé kéèyàn ó sì pàpà súpé yọ̀dí gàdí. It is often used to mean lay down to have sex. Wọ́n ló túmọ̀ sí pé kéèyàn ó sì pàpà súpé. Muhammad is understood as saying it because he has slept with her. He has become like a wife to him, and he consummated the marriage. He be the mother Muhammadu of the ní bóun ṣe sí pàpà súpé fókù yẹn pé ó ti dàbí gẹ́gẹ́ bí ìyàwó òun. and he will be the mother of the believer. Ó ló máa jẹ́ ìyá fún gbogbo ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin dìdìrìn. This is supposed to prevent her from being tormented in the day. Wọ́n lélẹ́yìn lọ máa mú àforíjì fún láti ọ̀dọ̀ Allah. Ẹ tú yòókù Since ẹ̀mí ọmọ. Muslims believe that ó yá ẹdi tú délé ẹ jẹ́ kán sọ̀rọ̀ ẹ jẹ́ tú délé. bẹ́ẹ̀ ṣe ń tu yẹn ihun tẹ̀tẹ̀ ń kà pàpà irọ́ ni nǹkan tẹ̀ ń kà. Ok, báwo ló ṣe jẹ́rọ́? ihun tẹ̀ ń kà jáde yẹn irọ́ ni. Báwo ló ṣe jẹ́rọ́? Muhammadu kò lè bá òkú sùn láéláé. Bẹ́ẹ̀ ṣó bá irọ́ ìyá rẹ̀ sùn àbí ò bá sùn? Ó bá ta ni? Ṣó bá irọ́ ìyá rẹ̀ sùn àbí ò bá sùn? Àní Lárúbáwá àti Yorùbá ẹ̀ ní kẹgbẹ́ wa. Ẹni sùúrù ẹ calm down. First wife Muhammadu ìyàwó tó kọ́kọ́ fẹ́ sójú lọ àbí òjú lọ? Ó jù lọ, kí ni problem? Mo fẹ́ fa nǹkan kan yọ ni. Ọdún mélòó ló fi jù lọ? Ó jù lọ pẹ̀lú 15 years. 17 years. 15 years, 50. Tẹ́ni tó fi 17 years jù yẹn lọ só lè bíyàn lọ́mọ àbí ò lè bíyàn? Ó lè bíyàn lọ́mọ. So Muhammadu ti ń bá ẹni tó fi 15 years jù lọ sí bí ìyá rẹ̀ kọ́ ló ń bá sùn yẹn àbí? Kí wá ni ẹni sùn mo fẹ́ fa nǹkan kan yọ ni ẹ máa dáhùn béèrè yẹn. Sí kò dàbí pé bí ìyá rẹ̀ ló ń kì mọ́lẹ̀ yẹn tó ń fọ́ lẹ́nu. ń fọ́ lẹ́nu ó fi ṣáyà ni. Ok, mo mi ò sọ pé kò fi ṣáyà. Muhammadu fẹ́ ẹni sùúrù ẹja kú omi bàyẹ̀kẹ́ tó sọ̀rọ̀. Muhammadu fẹ́ ọmọ kékeré àbí ọ̀fẹ́? Ó fẹ́ ọmọ kékeré. Ó bá sùn àbí ó bá sùn? Ó fẹ́ ní ọmọ ọdún 6. Ó dẹ̀ bá sùn lọ́mọ ọdún 9. ọmọ ọdún 9. Ṣé ẹni tó bá ìrọ̀yà rẹ̀ sùn? Ẹni sùúrù mo ti fẹ́ dúró kẹ́ sọ̀rọ̀ ẹni sùúrù. Ẹni tó bá ìrọ̀yà rẹ̀ sùn, ẹni tó bá ọmọ òkókó sùn, tá bá gbọ́ pẹ̀lú ẹni yẹn bòkú sùn jẹ́ ọkọ̀ yà wá lẹ́nu. Àfà ẹ̀sùn dúdú ọ̀rọ̀. Òkú wo ló bá sùn? Irọ́ lẹ̀ ń pa. Ibà bẹ́ẹ̀dẹ̀ntì lẹ́gbẹ̀ẹ́ ọyẹ ẹ̀ka fúnra tí kò gbé arábìkì ẹ̀ wá. Irọ́ lẹ̀ ń pa fún wọn yàn. Tí kò gbé arábìkì ẹ̀ wá. Ok, mò ń parọ́ fáwọn èèyàn. Mi ò parọ́ pé Muhammadu fẹ́ràn ìyá rẹ̀. Mi ò parọ́ pé Muhammadu bá ìsáfún lọ́mọ ọdún 9. Ṣùgbọ́n wọ́n á parọ́ pé Muhammadu bókú sùn. Sẹ́ni tó bá ìrọ̀ ìyá rẹ̀ sùn. Ẹni tó bá ọmọ kókó sùn. Tẹ́ bá gbọ́ pé irú ẹni yẹn bá òkú sùn jọ yẹ kó yà yín lẹ́nu. Irọ́ lẹ̀ ń pa. Ó yẹ bá wa kàdísì yìí. Tí kò gbé arábìkì ẹ̀ wá. Ẹgbẹ́ wa. Ẹ bá wa gbé arábìkì yẹn sí kán kà. Àní ìwà burúkú tí Muhammadu ògbélé ayé wù kò tí ì sí. Kéèyàn kìrọ̀ ìyá rẹ̀ mọ́lẹ̀ kọ́ mọ́ bá a sùn. Tírọ̀ ìyá rẹ̀ lọ́tẹ̀ bá sùn dá. Ojú ìyá yẹn ti rókun, ó ti rọ́ṣà. Káwá sọ ọmọdé. Aisha. Justice for Aisha. Ọmọ ọdún 9. Muhammadu ò lè látúbọ̀ tán. Inú ò nígbà tí Muhammadu kú kò sẹ́ni tó lè gbé ọmọ yẹn sílé kàkàkà. Ẹ̀yin yẹn ẹ jìnà sí Islam, ẹ jìnà sí ẹ̀sìn Mùsùlùmí, ẹ̀sìn àgbákò ni. Ẹ máa wò pé àwọn wèrè yẹn ń wọṣọ o. Wọ́n lè lọ rí aṣọ funfun kan wọ̀ kan ṣe bí wèrè. Ihun tó wà nínú Ìsìláàmù ó ju tọ́lẹ́tì, ẹ̀gbin tó wà nínú Ìsìláàmù ju tọ́lẹ́tì lọ. Kàkàkà. Májèlé ló pa wèrè dànù. Ìwà burúkú ò dáa.
bàbá yẹn gbélé ayé wùwà òfò. àti gbá Arabic sí kó kà á. ó yẹ ká àfà. àfà Benin Republic. ariwo ṣe láwọn ọmọ lè kú ni. ṣe nípa ẹ̀rọ àwọn ọmọ ti lọ lé wọn by this time yìí ṣe tó kọ́ àwọn. Big Joe ṣe sọ pé kán kà bóyá wọ́n ń gbọ́ voice yín. mo ti pè wọ́n àáfàá kan ká ọ́ fún àwọn ọmọ ilé kí ó sábẹ́ ẹ̀ ṣe tó ẹ tó rọ àwọn ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni rí ìmọ̀ mọ́lẹ̀. àáfàá ẹ̀ka kìíní náà. hello ṣọ́fà ṣì wà ń bẹ̀ ṣá àkànbí ẹ pè wọ́n. Mr. Zidane ó yẹ ká Arabic ẹ ti béèrè fún Arabic a ti gbé e sí i ọ̀rọ̀ ti dín hùn Akànbí Muhammadu bókù sún lóòótọ́ ò àfà ṣe rí o. ó mọ̀ nǹkan ń ṣàríyànjiyàn ni ẹ mọ̀ pé gbà tí wọ́n fi ń wáyé ìpè lọ́wọ́ aṣẹ́ ṣe mọ̀ tẹ́yìn bá gbọ́ prógráàmù wa lẹ́yìn tó gbọ́ lọ́la tó bá ní ọpọlọ wọn ò bí ẹ̀dá ọpọlọ rẹ má calm down so òun náà nísìnyí agbójẹ̀dì rẹ ti ń ṣiṣẹ́ fún ó ti ń calm down àti tó lọ́wọ́ dọ̀ràn báyìí. àfà Benin Republic. ẹ̀yin èèyàn wa ní comment section òun lè ń rí yọ àwọn mùsùlùmí náà mọ̀ pé Muhammadu bókù sún ọ tó bá ní kò bókù sún ẹni kan ṣàlàyé bí Muhammadu bọ́n ṣe sí òkú Fatima ìyá àlì yẹn ẹni tó bá sọ bí Muhammadu ò bókù yẹn sùn ẹni kó ṣàlàyé bọ́ ṣe sín kẹni kó gbẹ́ ẹ̀dùá. Muhammadu àgbákò ọmọ nǹkan ẹ bá kó láàárọ̀ àfitínà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ kó lọ́sàn-án ẹ̀ka àgbákò. Mr. Doku ẹ bá lọ kó lọ́gàn ìjọ òru ṣètánì lẹ pàdé. kí ló ń ṣẹlẹ̀ báyìí. àwọn mùsùlùmí ti kàgbákò. tí mùsùlùmí bá tún àyè wa wọn ní yálẹ̀ Yorùbá. tó bá ti rọrọ sọmọ ẹ la orí ẹ mọgun kábà kò gbogbo wọn máa sọ pé àwọn fẹ́ ka kíni wọn kọ́kọ́ dé wọn máa sọ pé irọ́ ni wọn wá rẹ́rìn wọn wá di mute wá jòdì. ó di eléyìí tẹ̀ ní agbára ó di tó sí máìkì lẹ̀ ni àwọn ọmọ ọ̀daràn. mo kálẹ̀ sàn ẹ jẹ́ ẹ̀sìn tó ṣẹlẹ̀ sí mi lánàá. à ń gbọ́ yín. mo ń ṣiṣẹ́ ní Air Force Base ní Ìkẹjà ní PWD ní sanecline ibẹ̀ mo ti ń ṣe meanwhile mo ní shop síta but máa lọ ṣiṣẹ́ ń bẹ as mechanic ni mí. So ètò láyé mo dúpẹ́ pé ètò láyé wà lórí program ní alẹ́ ètò láyé ṣe program lánàá so program ètò láyé ni mò ń gbọ́ lọ́wọ́ níbi tí mo ti ń ṣiṣẹ́ náà ni pẹ̀lú speaker kékeré kan ibẹ̀ ni mo ti ń ṣe láyé 2003 before wọ́n di pé mo ṣe wà ní shop síta ń sìn. So speaker ńlá ni mo ní ti máa fi ń gbọ́ program láti bí last 2 years ni mi ti ṣe Islam mọ́ ó ti ń go to 2 years báyìí. So speaker ńlá ni máa ń lò on complain pé speaker ńlá tí mo ń lo ìkọ̀ọ̀kan bẹ́ẹ̀ wọ́n lọ gbé imam chief imam Air Force Base wọ́n lọ gbé tó jẹ́ current chief imam wọn báyìí wọ́n lọ gbé wá nígbà yẹn mi ò sí ní base wọ́n ṣàṣẹ pé ó complain pé wọ́n èèyàn kan wá sí bí ó ń sọ̀rọ̀ sí Mohammed ó ń ṣe gbọ́n ṣàwò so wọ́n ṣàṣọ fún mi àwọn chairman wọn bẹ̀ sọ fún mi pé kò bá ló ṣẹlẹ̀ wọ́n dẹ̀ sọ fún mi pé program mi ni ti máa ń gbọ́ orí TikTok ni mo ti máa ń gbọ́ mi ò fi disturb anybody mi ò fi ṣe kinní mi ò argue religion with anybody inú báràkì ni mo wà torí pé kinní so àná mo tún wá ń ṣiṣẹ́ mo ń ṣẹ́ǹjì kẹ̀kẹ́ kan lọ́wọ́ torí kẹ̀kẹ́ mo ra ni mo tún ṣe mo ń ṣẹ́ǹjì kẹ̀kẹ́ yẹn lọ́wọ́ mo ń gbọ́ program ètò láyé àní ìdàgbọ́n pé program ètò láyé gan-an kì í fi bẹ́ẹ̀ bú ànábì àti aláǹbẹ̀ ọkọ̀ máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ ni bí o ti ṣe lọ bí ẹni bí àfa yẹn àwọn àfa tẹ̀blíkì bóyá tẹ̀blíkì àbáyọ̀sùn náà ni bóyá ti lọ gbé ìmáàmù yẹn wá ní bóyá dé lánàá báyìí ló bá palẹ̀ mọ́ fóònù mi àti ó lọ sí air police because officer ni ọ̀gá ni ó lọ sí air police ó lọ gbé ọ̀rọ̀ air police wípé kó wá arrest mi ó ní kọ́ náà mi kọ́ lọ sọ mí sí guardroom ó ní fún kí ni sà ó nítorí kí ni ó ṣe máa nà mí fi mí sí guardroom ó
ó ní mo tún sọ̀rọ̀ mo tún ṣe kinní kan ṣàníkan gbé mi lọ so ẹnìkan bẹ̀ ṣàṣẹ pé kí n ṣáà tẹ̀lé wọn lọ ó ní kó tẹ̀lé wa lọ ó ní bàbá gbẹ̀jọ́ àbí mo ṣáà tẹ̀lé wọn lọ mo lọ síbẹ̀ so bá ṣe dé provost wọ́n ní wọ́n sọ pé kọ́ lọ lock mi sí gádùn mo ní lock mi fún kíni mo ní kọ́ lock mi fún kíni ẹ mọ̀ civilian lèmi èmi sì lè sọmọ ilé sọ̀rọ̀ sójà ni wọ́n a máa ṣe sorry sir mo ní kí kọ́ lọ lock mi fún kíni mo ní kíni mo ṣe kí lẹ́sẹ̀ mi mo ní ṣe torí pé mo ní ẹni tó ṣeré kọ́ wá gbé mi mo ní kọ́ bá mi bí ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe mo ní ṣó ní màtẹ ṣé màtẹ jọ sọ anything ni mo á ní okay mo ní because muslim ni mi mo á ṣe pé ṣé tó pé mo jẹ́ muslim tẹ́lẹ̀ mo ní mo ò ṣe mùsùlùmí mọ́ lẹ ṣe so ẹsẹ̀kẹsẹ̀ ń bẹ̀ mo kàn create scene ni láti lè jẹ́ kí àwọn èèyàn focus ọmọ nǹkan tí à ń sọ ibẹ̀ ni bàbá yẹn ti wá ṣe pé yẹn èṣe mi mọ nǹkan tèmi ṣe èmi ń ṣe èmi play program tó ti ń sọ̀rọ̀ sí Ọlọ́run tó ti ń sọ̀rọ̀ sí ànábì tó ti ń ṣe pé kinní ṣé ọmọ Yorùbá dẹ̀ lè mi ìṣá ṣé kinní mo ná ọmọ Yorùbá ni mí ó ní ọmọ lúwo ni mí mo ná máa bẹ́kúta ni. àwọn junior officers tó wà pẹ̀lú ìmáàmù yẹn ó ní ìkan béèrè lọ́wọ́ mi pé ṣé mo mọ̀ nǹkan tó ń pè ní religion ní pé ṣé mo mọ ìtumọ̀ religion tolerance pé kinní mo ní yes pé oníkálukú free láti ṣẹ̀sìn kó dẹ̀ ṣẹ̀sìn láti má dá anybody. mo ní mi dẹ̀ anybody láàmú mo ní màtí ẹ̀yàn ọkọ̀ àjọ ágìl mo ní program tí mo ń gbọ́ orí TikTok ni mo ti ń gbọ́ ẹsẹ̀kẹsẹ̀ mo dẹ̀ lọ sórí TikTok padà mo lọ sórí live program ètò láyé mo ní ohun tí mo ń gbọ́ lélẹ̀ mo ní àánú ìdẹ kò sófin kankan tó dá mi dúró pé kí n má lè gbọ́ nǹkan lórí TikTok bí ó ṣe ní kó ya fọ́tò mi nìyẹn màá tó ṣáà máa padà sọ ṣáà ó ṣáà bẹ̀ sí ó ẹ̀ṣẹ̀ wa calm down wá ní pé kó yà mí ní fọ́tò kí wọ́n send me out of barak pé mi dẹ̀ gbọ́dọ̀ wọnú báràkì mọ́ títí láéláé mo á ní fún kí ni sà ó ṣàṣẹ pé mo ní òkè kò sí problem mo á lọ mo lọ palẹ̀ mọ́ àrùn iṣẹ́ mi bó ṣe á mọ nǹkan tí mo padà understand because kí ni ẹ dùn mí but later kò padà dùn mí mọ́ torí mo create sí tẹ́ pé many people wá padà gbọ́ kó dẹ́ pé àáfàá gan kan wà ń bẹ̀yìn àtàlájà kan alájà ẹ lọ Mẹ́kà ní last 3 years tó ní tí ọkọ̀ alájà yẹn àáfàá ni àwọn ìjọ Jamiu ni ìjọ Jamiu Búlálà ni tí ẹni òun ò ní kírun lẹ́yìn ẹ̀ mọ̀ pé irú rọ́bìṣì wo ni ẹgbẹ́ àkàwọ̀ ọkọ̀ lọ́sàbẹ̀ sí ní sọkínà ẹ̀ gbogbo àwọn èèyàn ṣáà ti ń gbọ́ nínú àwọn èèyàn dẹ́ẹ̀dẹ́ ti ń gbọ́ nínú báràkì ń bẹ̀ táwọn tó ń gbọ́ gan sẹ́pà àwọn ò ní kírun lẹ́yìn ẹ̀ mọ̀ pé irú kíní wọ́n á wò pé ṣé ilẹ̀ Yorùbá yìí ṣáà ti wọ gàù báyìí because ohun tí mo wá padà rò lánàá ni ẹ pé ṣáà ti wọ gàù èèyàn kan ó wá bá ẹ ipẹ́ nìkan ń gbọ́ prógámù kan tó ń sọ̀rọ̀ sí ànábì ó dẹ̀ jẹ́ mọ̀ pé ẹni yóò mùsùlùmí ni tẹ́lẹ̀ ọmọ àáfàá gan ni because ọmọ àáfàá ni mí àáfàá ni bàbá mi àáfàá ni bàbá mi before kí tó mọ̀ pé at least ó ṣàmà ní ohun tá à ń ṣe nílẹ̀ Yorùbá kí n tó lọ pè ẹ̀kọ́ tó náà mo ní Ifá ni wá kí n tó change orúkọ mi kí n tó sẹ́gẹ̀ mi ṣe Islam mọ̀ lórí gbogbo àwọn nǹkan tí mo ti rí nínú ẹ̀sìn Islam pẹ̀lú wọn bá kéwú dẹ̀ tèmi náà ké so wọ́n á wò pé as a cleric ẹni tẹ́ pé chief imam ní Central Mosque ní Air Force Base PWD bẹ́ẹ̀ ló wà o as a cleric tó tó jọ́físà wọ́n wá bá ẹ instead of kó invite ẹni yẹn kó tẹ̀ bí léèrè kí ni ohun tó fà kí ni ohun tó rí kí ni ohun tó ṣẹlẹ̀ kó bẹ́ẹ̀ ni yẹn sọ̀rọ̀ bóyá ó tẹ̀lé wò bí o lè convince ẹni yẹn àbí pé kí ni but to my surprise tẹ bá rí bó ṣe behave bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ pé ojú bá ká ọ́fíìsà yẹn mọ́ lánàá ni pé bá pé mo kọ̀ wá níbì kan tó lè give order pé kó fire mi but I'm sorry to say ó lé nǹkan mi lè ṣẹlẹ̀ lánàá yẹn. All right gbogbo àwọn nǹkan tẹ́ ẹ sọ yìí náà I understand nǹkan tó jẹ́ sun adé gbogbo bíi ni pé wọ́n jẹ́ ká rí religious discussion be a very delicate and sensitive discussion and Moshimas try to make videos via video kan lórí nǹkan yẹn láì jẹ́ káwọn èèyàn máa discuss let us make this religious discussion
ká make sure pé a yẹpẹrẹ àwọn ẹ̀sìn yẹn a tú àṣírí gbogbo kinní yẹn so ẹ̀sìn discussion yẹn á wà káàkiri tó bá débi ọ̀rọ̀ Islam náà sọ ṣìgìdì lálá tó bá dọ̀hùn ṣìgìdì lálá tó bá ti di yẹpẹrẹ wọn ò ní èèyàn kan ò ní lè sọ pé you are talking bad about my religion ẹni yẹn ṣe kinní ẹ lé kúrò ń bẹ̀ ẹ ṣe kinní so nǹkan tó fa wọn gan nìyẹn and bí things dẹ̀ ṣe ń lọ tẹ́ bá wẹ̀ rí pé everyday náà ni ojú ńlá sí bẹ́ẹ̀ yẹn sọ pé ẹ̀ ń play ẹ̀ pẹ̀lú speaker àwọn èèyàn ń play ẹ̀ náà káàkiri pẹ̀lú speaker and people are now asking questions but àwọn officers tẹ́ sọ yẹn mi mọ̀ bóyá nǹkan tẹ́ ẹ lè review ni kò bá dá tẹ́ bá lè dárúkọ officer yẹn bẹ́ẹ̀ ṣe dárúkọ ibi tí ó ti ṣẹlẹ̀ yẹn but tẹ́ ẹ bá lè dárúkọ ẹ̀ no problem but nǹkan tá a fẹ́ ṣe é sí náà ni pé. mi ò lè dárúkọ ẹ̀ but òun ni nǹkan tẹ́ fẹ́ ká ṣe sí báyìí because we cannot quiet for that. Ṣé ẹ̀yin náà view láti kúrò níbẹ̀ yẹn or you want to be there because Nigeria ló tó lófin ni and anybody ní right láti choose nǹkan tó hùn so táfà bá ní ó bá ní right láti sọ ní public pé kàn pa ní Adébọrẹ́ tó bá pàdé àwọn ẹlẹ́bọ kan pa wọ́n tíjọba ọ̀dẹ̀ rí nǹkan kan sí tọ́lọ́pọ̀ orí nǹkan kan ṣe sí mo believe pé kò sí ìyá ọlọ́pàá tán bí da tó lè sọ pé kẹ́ kúrò níbi tẹ́ ti ń tọ́jú ìyàwó tẹ́ ti ń tọ́jú ọmọ tẹ́ ń san tax I understand they don't have any right so tẹ́ bá wá wí sí pé ẹ̀yin gangan ò fẹ́ ká gbígbésẹ̀ kankan lórí ẹ̀ because gbogbo nǹkan tó yẹ ká jà fún leléyìí gbogbo nǹkan tó yẹ ká jà fún leléyìí. ṣẹ́rí nǹkan tó wà ń bẹ̀ ni pé mo ti ní shop síta láì 2003 ni mo ti ṣiṣẹ́ ń bẹ̀rẹ̀ kí tó travel lọ sí east gbà tí mo tún dé láti east in 2017 because láti ìgbà tí mo ti wà ń bẹ̀ mí ní any criminal record kódà gan ọ̀hún tí mi mọ́ provost wípé bóyá fún anything mi ò ṣe gba ní mi ò ṣe anything fún. àwọn èèyàn ti béèrè pé kẹ́ táàpù néèmù ẹ̀ because we don't know who is who here ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń wá tó já lágbára ẹ understand wọn ò ní right láti stop yín kẹ́ni 100 shops sí Nàìjíríà is your power and is your hard work sọlọ́pàá tó ní right láti kékeré kúrò níbẹ̀ because of religion. but ẹ̀sà òun ni current ìmáàmù wọn ní PWD ní saneklam ní PWD ní Air Force Base ní Central Mosque wọn ẹni ìmáàmù wọn tó wà bẹ́ẹ̀ báyìí. It doesn't matter ó ṣèjọba ló employ ẹ̀ àìkójá kó ìjọba ló employ rẹ̀ kò ní any right who is imam èèyàn tí ò níṣẹ́ lọ́wọ́ ọ̀lẹ èèyàn tí ò ṣe táàsì fún lù. Abánikọ́dá. Kò ṣe pé wá pé mo kò ṣe pé wá pé mo ti dárúkọ èèyàn kan tàbí pé wá pé kí ni ohun tó ṣẹlẹ̀ sí mi lánàá ni. Abánikọ́dá ẹ̀sà. Ẹ pé ìsá mo ń gbọ́ yín. Torí ọjọ́ mi sà torí ọjọ́ mi tí anybody ò bá ti mú warrant wá bá yín ẹ má tẹ̀lé anybody lọ sí anywhere. Please take that one as a notice. The very first thing very good bá wá bá yín. Inú báràkì ni mo wà iná mọ̀. No kò matter bóyá inú barracks since tó jẹ́ wípé ó wá bá yín ẹ̀ ń ṣe nǹkan ni tí ó dẹ̀ jẹ́ wípé kò ṣe wípé bóyá pé ẹ ti ṣẹ̀ ní ibì kan tí anybody bá wá bá yín wípé bákan ó máa ní warrant tán ṣe máa wá fi wá arrest yín fún anything because tẹ́bẹ̀ ṣe tẹ̀lé wọn lọ ní ibẹ̀ yẹn kò ní sẹ́nibọ́dì tí ó máa wà ń bẹ̀ tán bá pa ọ̀tá yín síbẹ̀ yẹn wọ́n ṣe gbé ni irú yẹn wọ́n ti wá bá yín níbi tẹ́ ti ń ṣiṣẹ́ àwọn èrò dẹ̀ wà ní surroundings ẹ jọ̀ọ́ kí ni mo ṣe tó bá dé station wọ̀ tó bá dé kíní kan wá máa mọ̀ ok ẹ jẹ́ kí n wo warrant tí wọ́n fún yín wípé kẹ́ wá fi gbé ni anybody ò bá ti show yín ní warrant sà ẹ má gbàgbé for security reasons ẹ wo àwọn bòròbòrò ṣe mọ̀ pọ́n wọ káàkiri army does that mean pé táwọn yẹn náà bá wá bá yín lé ẹ tẹ̀lé wọn does that mean pé tán bá wà ní inú báràkì ẹ wá bá wọn ẹ jọ̀ọ́ and another thing sir torí ọjọ́ mi immediately anybody bá ti wá bá yín bá yẹn tẹ́ ẹ bá ní fóònù lọ́wọ́ ẹ snap ẹ tí ò bá ti ó rẹ̀ pé majority àwọn officials yẹn máa ń ní orúkọ ní inú àpò wọn ní gbájúgbáyà wọn tí ò bá ti sí orúkọ ń bẹ̀. báwo lè yóò ṣe ní wọ uniform tó máa wá bá yín ẹ sà kẹ́ ẹ ti mọ ẹnìyẹn tẹ́lẹ̀
kó jẹ́ pé ẹni sùúrù kó jẹ́ pé ẹ ti mọ ẹnìyẹn tẹ́lẹ̀ ẹ ti mọ ọmọ ìyá yìí lọ ọ ẹ mọ láti anywhere o but kò wọ uniform kò sí anybody tó lẹ́tọ̀ọ́ láti wá arrest ní south anything kò wọ uniform ẹ sà kò sí nǹkan kan tó lè ṣe níbẹ̀ yẹn ẹ bá wà nínú kinní gbogbo wọn ló mọ lọ gbogbo wọn ló mọ kinní yìí tẹ́ ẹ bá jáde ń pòkè this thing tó tẹ́ fẹ́ ṣe yìí ẹ fún mi ní warrant ẹ wọṣọ ṣé fẹ́ jí mi gbé ni ṣé fẹ́ by the time tẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní unless tó bá wá jẹ́ pé it has something to do with ibi tẹ́ ìgbà tẹ́ fi ń ṣiṣẹ́ tó bá yẹ pé tẹ́ bá ṣe anything o wọ́n lè lé yín o or wọ́n lè gbà but your life is at stake o ṣẹ́rẹ́ mi yẹn ó pọn dandan fún yín láti secure ẹ má kàn tiẹ̀ tẹ̀lé anybody anyhow mo mọ̀ pé lọ́wọ́ kì í ṣiṣẹ́ nàìjíríà mo agree pẹ̀lú yín bọ́ bẹ́ẹ̀ ṣe tẹ̀lé wọn lọ ẹ they can do anything to you ẹ yà máa bá ẹlẹ́dàá yín kẹ́ máa bá dúpẹ́ wípé ẹ dúpẹ́ pé wọn ò rí anything ṣe. reason náà ọwọ́ ìrọ̀lẹ́ ni reason náà tó fi jẹ́ pé èmi náà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nìyẹn reason tí mo ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó fi di pé even ìfọ́tí gan kéré ló kéré jù wọn fún mi ọ̀nà mi ọ̀fọ́ kàn mí ọkọ̀ sẹ́yìn kí n pàkẹ́ ẹrù mi kí n gẹ́ kí kó nínú báràkì ọdẹ snap picture mi pé àwọn fẹ́ rí mi nínú báràkì kò sẹ́nìbọ̀dì tó gbọ́gàn kò sí senior officers tó tún gbọ́ sí incident yẹn àwọn junior officers ni. bẹ́ẹ̀ ṣe kúrò yẹn náà ló dáa because àwọn fúlàní ló pọ̀ níbẹ̀ yẹn. kò dẹ̀ sí nǹkan táwọn junior officers yẹn lè ṣe kódà gan one junior officers one young guy like this fly officer ni ó sọ yé pé kí n padà wá rí òun ní ẹ̀mí mo ní kò sí nǹkan tí mo fẹ́ wá rí fún ohun tí mo sọ fún nìyẹn ó ní kí wá rí òun ní BSG mi wàá mọ̀ bóyá BSG lọ̀gá yẹn wà ó ní kí wá rí òun bẹ̀ mo ní kò sí nǹkan tí mo fẹ́ wá rí fún mo ní ṣọ́ọ̀bù mi níta wọ́n máa ń pè mí wá because láti ìgbà mo ti kúrò níbẹ̀ tó bá ti níṣẹ́ wọ́n máa pè mí pé kí wá bá wọn ṣiṣẹ́ ń bẹ̀ ni tí máa dẹ̀ lọ síbẹ̀ tí máa dẹ̀ iṣẹ́ mi tí máa dẹ̀ tún get out. bàbá wa Málítì ẹ bá wa explain kílé yẹn dáadáa fún àwọn èèyàn in case of irú nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí wọn what to do. ẹ mọ̀ kò ṣe pé but nàìjíríà ẹ mọ̀ pé nàìjíríà rú àwọn kan bẹ́ẹ̀ but tó bá yẹ pé mi ìbá sọ̀rọ̀ náà ni wọ́n lè sọ mí sí guard room because mission ẹ̀ nǹkan tó wá fún ni pé kọ́kọ́ jù mí sí guard room kọ̀ wá ń bẹ̀ kọ́kọ́ fi mí lẹ́sìn bẹ́ẹ̀ ọ̀kọ́ tẹ̀ ṣe ó ní even ó ní kọ́ mọ̀ mí kọ́ ṣe kí ní ó tẹ̀lé àjọdé provost ni o ó ní kọ́ mọ̀ mí kọ́ tì mí sí guard mo ní kọ́ mọ̀ mí fún kí ni mo ìbẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nìyẹn because mi ò dákẹ́ gbogbo bóyá sọ̀rọ̀ ni mo sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ lèmi náà fèsì even mo sọ pé ẹ fún mi ní fóònù mi kí n pe àwọn fámìlì mi wọ́n ti palẹ̀ mọ́ fóònù mi wọ́n ti palẹ̀ mọ́ speaker tí mo fi ń gbọ́ kí ní power bank gbogbo ẹ̀ wọ́n ti palẹ̀ mọ́ wọ́n ní that is evidence pé evidence nìyẹn ipò máa evidence kí ni mo play nǹkan lórí TikTok mo lókè àwọn tó ń play ṣé àwọn tó ń play lórí TikTok ẹ ṣe lọ gbé wọn. So nǹkan tí mo kàn ṣe tí mo ṣe mọ́rọ̀ ni pé nǹkan tí mo ṣe mọ́rọ̀ ìwá sórí program ni pé senior as a senior officer tó tún jẹ́ imam tó lè wúrú wà bẹ́ẹ̀ yẹn anything kan mi lọ lè padà tún ṣe nítorí ẹ̀mọ́ yẹn sọ máa find out orúkọ ẹ̀ máa wá orúkọ ẹ̀ tó bá ti dọ̀la máa padà wá sórí program á sọ orúkọ ẹ̀ wọ́n á sọ orúkọ ẹ̀ fún mi ó láwọn tí máa pè é máa sọ orúkọ ẹ̀ based on nǹkan tí àwọn èèyàn ń sọ nínú comment section ó dà pé culture nù barracks ó yàtọ̀ sí ìta based on nǹkan táwọn èèyàn ń sọ nínú because normal ẹ mọ̀ irú ẹ̀ èmi ò bá irú ẹ̀ pàdé rí because ṣe rí anything army àwọn army wọ́n máa wà very very caution ní dealings wọn pẹ̀lú civilians ní mo ṣe rí wípé àwọn ló tún ní kí ló máa ń pè jù discipline jù tó jẹ́ wípé they don't do anyhow with the civilians so àwọn dẹ̀ ni ẹ̀mí èèyàn dè jù pẹ̀lú but for them to be doing something like that something is wrong somewhere òun lèmi ṣe sọ́lá àkọ́kọ́ yẹn wípé nobody has any authority láti arrest yín fún anything ní nàìjíríà mọ̀ ń bọ̀ náà ní nàìjíríà constitution fi àyè gbà wípé you can do any religion and no state should adopt any religion since tell ẹ lè ṣe and there is a freedom of speech freedom of anything just as kí ni wọ́n máa ń pè safety èèyàn wà guarantee after the whatever ni ní nàìjíríà bí anybody ò bá wọṣọ wá bá ẹ
má tẹ̀lé wọn. No matter how ibi tó o bá tí ì wá má tẹ̀lé wọn. Bla 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 wọ́n ó jẹ mí lówó ni wọ́n mọ́lọ́pàá wọn wá fi gbé ẹ béèrè wáráǹtì lọ́wọ́ wọn ó dà mo ti gbọ́ màá tẹ̀lé yín nǹkan tó fún yín dà pé kẹ́ wá fi gbé mi. Lóòótọ́ wọ́n lè lo fèèkì ẹ̀ àmọ́ tí ẹ̀ ṣe kọ́kọ́ béèrè náà báwo lèèyàn ò ṣe níwọṣọ tó máa wá gbé èèyàn ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì tó bá dẹ̀ fẹ́ wá gbé ẹ lóòótọ́ o ò lè query wọn wípé kíní kan kíní. The only thing you can ask is níbo ni warrant wà. Ok wọ́n ti sọ fún ẹ immediately don't follow them call your people. Make sure wípé ẹ pe ilé ẹ pe àwọn tó súnmọ́ yín níbi báyìí ọgbà ọlọ́pàá bolẹ̀ ti wá ti ibi báyìí ni ó dáa wọ́n gbé mi lọ sí ibi báyìí o wọ́n ní báyìí 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 so simple. Make sure pé ẹ ò tẹ̀lé anybody láì jẹ́ wípé ẹ sọ fún àwọn èèyàn yín ẹ dẹ̀ make sure wípé ẹnìyẹn fún yín ní wárántì ẹ dẹ̀ àṣẹ wárántì náà pé mo ṣàmọ̀ pé wárántì ló ń jẹ́ òyìnbó ni nǹkan tó fi dá kéèyàn lọ léwé nìyẹn. Ẹ dẹ̀ máa ń tẹ̀lé ẹni tí ò wọṣọ àwọn tó jẹ́ specialization wọn ni láti máa wọṣọ àwọn special distinct wọn ò ní kò sí nǹkan tó kọ̀ wọ́n detective kò sí nǹkan tó kọ̀ wọ́n pẹ̀lú civilians nǹkan fẹ́ ó máa níbi tí ẹjọ́ ti dé kan tó rán orú wọn wá bá ẹ. So tọ́lọ́pàá kan bá wá bá ẹ tó wọṣọ tó lọ wọ slippers tó wọ jean má dá lóhùn o wọ́n lọ ṣe é bí ò ṣe yẹ ni àǹtí inú báràkì yẹn mi ò lè sọ púpọ̀ lórí ẹ̀ torí kó dà pé àwọn tó wà ní àwọn èèyàn mọ̀ dáadáa bọ̀ mo ní gbogbo ìgbà táwa ṣì wà ní Ogun State ń bẹ pé kínní mo ti dín pẹ̀lú àwọn àmì dáadáa àti ta ọjà nínú ẹni tó bá mọ báràkì tó wà lówódé yẹn ní old barracks gbogbo yẹn kò sí gbogbo yẹn bèbè wàá mọ bó ṣe wá di onípé kínní bọ̀ ẹ náà láyàṣà ẹ play kínní nínú báràkì. No sir no sir ṣẹ́rí program ètò láyé kò ṣe program tó gbé kínní àní òfin sí speaker pé ó máa pariwo àbí ibi tí mo ti ń ṣiṣẹ́ mi mo ti ń gbọ́ and ibi tí mo ti ń ṣiṣẹ́ kò ṣe ibi táwọn èèyàn wà pé bá pé kí nàfàá tó bá bá mi níbẹ̀ so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn àfàá tó bá kò sí sójà ọkọ̀ tó wá síbẹ̀ àbí pé bá pé kí ní àwọn àfáà tó wà ń bẹ̀ àwọn àfáà tó wà ń bẹ̀ ni wọ́n gbé lọ́lọ́ pé bàbá ṣé ó ní nǹkan tó fẹ́ ká ṣe lórí àwọn sọ fún wa for information sake. irọ́ mi fún ní fake information nǹkan tó ṣẹlẹ̀ sí mi ni. wọ́n ní pé kí lẹ fẹ́ kàn ṣe àbí ẹ̀kọ́ fún wa ní information náà ni káwọn èèyàn mọ̀. mo ní láti mú wá nítorí mi ìtẹ níbo tẹ bá lè bá mi gbégbèsè lórí ẹ̀ kò ṣe bá pé láti padà síbẹ̀ but fún ìwà tí ìmáàmù yẹn wù lánàá mi mọ̀kàn tó lè padà ṣẹlẹ̀ sí mi pẹ̀lú wà tí ìmáàmù yẹn wù yẹn tó nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn pẹ̀lú wà tí ìwà tí ìmáàmù yẹn wù àti ìmáàmù tó mi ìmọ̀rú nǹkan mi kan tí lè ṣe ìmọ̀rú nǹkan mi kan lè ṣe sí mi. Nǹkan tó lè ṣe náà ni humanity ti sọ fún wọn yẹn so and then tẹ́nìtì yẹn bá ti ṣẹlẹ̀ báyẹn ẹ máa mí sọ pé ẹ tán fóònù yín sínú ẹ ọ̀nù kámẹ́rà yẹn ẹ̀dẹ̀ ṣe fídíò wọn. àná ti seize fóònù mi ṣé wọ́n ti gba fóònù lọ́wọ́ mi. ẹ má allow wọn kò sí nǹkan tó bá ti pẹ̀lú fóònù yín don't allow them kò ń ṣe fẹ́yìn nìkan fún àǹfààní àwọn tó bá tún ṣẹlẹ̀ sí. fún èèyàn ó dàbí security èèyàn ni wọ́n fi sọ pé handphone tó hàn ní right láti anything tó bá fẹ́ ṣẹlẹ̀ ẹ bá di pé òkè kankan ti ṣẹlẹ̀ ẹ dílé fún yín kan máa drag kan máa pariwo lé wọn lórí àwọn èèyàn máa pay attention now so báyìí ṣe ẹ̀ morúkọ ọlọ́pàá tó wá gbé yín ẹ ní evidence kankan láti fún wa to bet àwa trust yín ẹni sùn àwa trust yín but next time fẹ́yìn tẹ́ bá ń wò wá tí kan yẹn bá ṣẹlẹ̀ ẹ ṣe fídíò wọn irú brọ́dà wa tó ń ṣe fídíò fún àlá so ìgbà tó ní sísítà àwọn kan mú sí àwọn lẹ̀ a ní kan máa wà always pẹ̀lú fún wọn àwọn náà mọ̀ pé nǹkan tá à ń ṣe yìí ó dangerous they can do anything so ẹ̀yin tẹ́ bá mọ̀ pé nǹkan yìí kájọ ṣe ẹ nígbàgbọ́ pé anything ló lè ṣẹlẹ̀ so ẹ nídìí láti wà
gallant anywhere tẹ́ bá wà bá ṣe wà bẹ́ẹ̀ mi ṣe wà yìí tó yẹ pé mi ò sí Nàìjíríà gan àìmọye àwọn èèyàn tó ń gbọ́ wa tó jẹ́ Yorùbá tó jẹ́ Muslim kájọ wà ní Europe ń bí báyìí tán lè mú ṣèyàn lẹ̀ tí bá ń jáde máa ń wẹ̀yìn máa ń wo wájú ni kò síbi tá burú lè ti ṣẹlẹ̀ tí èèyàn kọ́ lọ́ má jí ká burú ṣẹlẹ̀ sí anybody wa ẹ má wò pé bóyá pé torí pé àwò sí Nàìjíríà kò sí nǹkan kan níbí báyìí gan ló dangerous jù àwọn Somalia wà ń bí tó ti pààyàn nílùú wọn àwọn Afghanistan wà ń bí báyìí kọ́mọ Yorùbá kan tó jẹ́ tó mọ̀ èèyàn kọ́ wá lọ mú ṣèyàn lẹ̀ mo láwọn Somalia tó máa ń wo program tọ́jọ́ rẹ̀ mi tó máa ń sọ fún mi mo lọ́rẹ̀ kan Khalid lórúkọ ẹ̀ ọmọ Somalia ni ó máa ń sọ fún mi tó bá rí mi á pè mí á ní kémi be careful ó máa ń sọ fún mi màá ní kò sí nǹkan kan èmi náà máa ń lo gbáǹkó fún ni so àdèjọ́ ń gbénú àdúgbò ó mọ̀ mí dáadáa so èmi máa wà gallant ni because mo mọ̀ pé ò lè gún mi lẹ́ẹ̀mejì so bóyá wà nìyẹn anything anywhere tá a bá wà tá a bá mọ̀ pé àjọ ń ṣètò yìí ni ẹ jí ká wà gallant ẹ jọ so gbogbo nǹkan tá à ń ṣe yìí kò sí kọ́ yẹ pé negative wà positive wà ń bẹ bí life ṣe rí nìyẹn but tó bá yẹ pé nǹkan tá a máa need help wa tẹ́ bá wá pẹ̀lú evidence help tá a bá lè ṣe àwọn èèyàn ń wò wá àwọn èèyàn pàtàkì tán lágbára tọ́jú olóṣèlú tán kàn sọ̀rọ̀ tán kàn máa wo program wa so they can give us full support. ẹ jọ̀ọ́ má bínú àkànbí ọlọ́ba máa ní ìdí help yín but ọ̀la máa ṣe program á wá orúkọ wọn orúkọ ìmáàmù ẹ̀ ọ̀gàn tí bá dẹ̀ lè sáré kúò tí bá lè sáré kúò nísìnyìí tí máa padà láti jọ ẹ̀ máa pè èèyàn tó máa sọ orúkọ ẹ̀ fún mi tó máa sọ fún yín. kò sí problem next time sáfà àwọn tó bá ṣàtún gbọ́ wa náà kò sí fífẹ́ yìí nìkan so anything tó bá kò sí ẹ̀yìn nìkan lẹ́ ń lo speaker now many people wọ́n ń lo speaker irú sister wa kan náà ìṣòṣìnà Satan wọ́n máa ń lo speaker láti fi gbé tó wa táwọn náà bá ń gbọ́ wa ẹ wà gallant àwọn people yìí gbogbo alamọ̀ kan lè pààyàn gbogbo nǹkan tá à ń kà nínú ìwé wọn they can do it so they can do it we need to be very very careful ẹ ṣé gan so ẹ jí ká move on. ẹ ṣé sir ẹ ṣé. That's to tell everyone pé ká má túra ńlẹ̀ má jẹ́ kí anybody kàn mú ẹ bí ìgbé tí òótọ́ bá fẹ́ mú ẹ gan jẹ́ kó jẹ́ bí láyàn ṣe mọ̀ o kàn lè déédéé wọlé tán láyàn kó dẹ̀ mú lọ́wọ́ lòfò so mo lọ bẹ́ẹ̀ yẹn so ẹ ṣeun. Ok Bísímìláì káàbọ̀ Bísímìláì ṣe wà ń bẹ̀ ṣe wà pẹ̀lú wa ẹ ti wà lórí ètò ok ajá. ẹ bá wa pe Mr. Ajadi abẹ́ Ajado Mr. Ajado. mo wà pẹ̀lú yẹn kálẹ̀. ọ̀rọ̀ ẹ̀gbọ́n sókè ẹ kálẹ̀. ẹ kálẹ̀ sì kú ètò. àwa pẹ̀lú iṣẹ́ mùsùlùmí ni. mùsùlùmí ni mẹ́mọ́ ti kúrò ní mùsùlùmí. ok kí ni a fẹ́ sọ yẹ fẹ́ já sí ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ ni. kí ni ẹ fẹ́ bá wa sọ ìṣẹ́jú kan. ìfẹ́ dá sínú ọ̀rọ̀ mo mọ́ ń gbádùn ètò yín ìfẹ́ dá sínú ọ̀rọ̀ mi kàn fẹ́ béèrè ìbéèrè ni. ok à ń gbọ́ yín. èmi fẹ́ béèrè lọ́dọ̀ àwọn alìsúná tàbí àwọn àfáà náà pé àwọn aláfáà náà pé kí ló dé tó yẹn pé aláàtàn sọ tó fi gbé àwọn òjíṣẹ́ kalẹ̀ kí ló dé kò gbogbo òjíṣẹ́ kan dìde láfíríkà tó jẹ́ pé gbogbo òjíṣẹ́ tí ń sọ yìí ìlú àwọn aráàbù náà ló gbé wọn kù kí ló dé tí Allah ò lè gbé kò gbé òjíṣẹ́ dìde láfíríkà tó jẹ́ pé àwọn aráàbù náà ló gbé ìlú wọn náà ló gbé òjíṣẹ́ náà kù tó jẹ́ pé wọ́n sì sọ pé Allah elédè gbogbo ohun tó gbé wálé ayé gbogbo ohun tó ń sọ kí ló dé tó yẹn pé kò sọ sí Yorùbá tó yẹn pé èdè arábù náà ló sọ sí èmi fẹ́ bí wọn tó yẹn pé àwọn náà gẹ́gẹ́ bá fẹ́ sọ̀rọ̀ fún wa èdè arábù náà máa sọ. actually kò tí ì sí mùsùlùmí ń bí báyìí torí táwọn mùsùlùmí bá wà ń bí ìdáhùn tó máa fún yín náà ni wípé Muhammadu ni wọ́n rán sí gbogbo ayé ṣe get so Muhammadu dẹ̀ sọ èdè Yorùbá èdè Lárúbáwá ló sọ ìdí ní pé Muhammadu gan kò ṣòjíṣẹ́ òun ló gbéra ìdìde òun ló rán ra ìsáwọn ọmọ Lárúbáwá nìkan ṣe understand so bí àárín yẹn bóyá jẹ́ nìyẹn
ẹ̀sìn Islam àṣà àti ìṣe àwọn Arab ni kò kàn wá. So Bliss ṣe wà ń bẹ̀. Bliss. All right. Bliss ò sí ń bẹ̀. Bismillah. 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 Sí ń bẹ̀ ni. I just send mic sí yín. Bismillah. Ẹ bá alárí wọn mọ́kà bá àwọn ọ̀sìn bẹ́ẹ̀. Mo ń dá. Ó pè yín náà. Ẹ káàbọ̀. Mo ń dá, yes. Kí lẹ fẹ́ bá wa sọ? Kí ẹ ti gbé tó wa léni? Kí ẹ ti gbé tó wa léni? Let's sọ èdè láti ìbéèrè lọ́wọ́. All right. A gbé àdìtì, a gbé nǹkan kan jáde pé kí ló dé tí Muhammadu fi bá òkú sùn ládùúrú àwọn ìyàwó tó ní, ládùúrú ó bá ọmọ kékeré sùn, ó bá àgbàlagbà arúgbó sùn, ó bá ọkùnrin sùn. Kí ló dé gan, kí ló wá débi tó fi dé pé ó bá òkú sùn? Àwọn kan wá sọ pé kò bá òkú sùn, pé ó kàn sùn sí lórí ni. So mi wàá mọ̀ bí ẹni bá wa kà. Sura wo ló gbé jáde? Níbi àdìsí wo lẹ ti kà? Òun nìyẹn lójú sí. Àdìsí wo lẹ ti kà? Ṣé ẹ lè ka Arabic? Èèyàn kan wà lẹ́gbẹ̀ẹ́ yín, ṣe ń sọ̀rọ̀ ẹ tún snore. Ó yẹ máa kà. Èèyàn kan wà lẹ́gbẹ̀ẹ́ yín dàbí èèyàn kan. Ẹ máa kà náà. Ó yẹ máa kà, ẹ máa kà. Ẹ kà àti gbé àdìsí jáde pé Muhammadu bókù sùn, ẹ̀yin lẹ sọ pé kò rí bẹ́ẹ̀ kà náà. Ẹ ka Arabic yẹn, ẹni yẹn ti bọ́lẹ̀ o, ẹni yẹn ti rí pé bókù sùn ló tọ̀ o, ẹni yẹn ti jápa o. Kí wàá ló ń ṣẹlẹ̀ lálẹ́ yìí báyìí tẹ́yìn mùsùlùmí sá lọ báyìí? Ọpẹ́yẹmí. Ọpẹ́yẹmí. Mr. Ọpẹ́yẹmí. Ọpẹ́yẹmí ṣe wà ń bẹ̀. Ọjà ẹni yẹn ò sí ń bẹ̀ o. So Mr. Taofik. Ṣé ṣáwọn èèyàn ń gbọ́ mi ṣá? Taofik. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́, ẹ gbóhùn sókè. Ẹ káalẹ́, a kú ètò. Yes sir, ẹ káàbọ̀. Ẹ káalẹ́, mi ń gbọ́ yín, sẹ́yìn ò gbọ́ mi ní a káalẹ́, a kú ètò. Ẹ káalẹ́, a kú ètò. Ẹ káàbọ̀, a wà pẹ̀lú yín, Mr. Taofik. Ẹ̀sọ́ lọ́wọ́ bala nínú àyètò náà jẹ́. Ẹ jẹ́ bá a pe next person ẹ jọ̀ọ́, ó dà pa àwọn tó ń wọlé lálẹ́ yìí. Àbí kíní ìle ni. Ṣé gbogbo nǹkan náà ló ṣe dìfẹ́ǹdì? Bọ́ Àkànbí àti ìyanjú ìta náà náà ìwé bá ta ni bàbá bí àrítànà yanjú. Àrítànà yanjú eléyìí náà ṣọ́ọ́ tí àtúnyẹ rí yanjú ni báyìí. 2-0 ló ti wà nílẹ̀ báyìí. Èwo la gbé jáde tí wọ́n rí yanjú tẹ́lẹ̀? Èwo náà lè dìfẹ́ǹdì? Mùsùlùmí ọ̀tí àti ìdojú àyà kan bolẹ̀ lọ́wọ́ wa rí, kójú ọ̀tí àti wà. Àyà kan la gbé jáde níjọ́ kan kí Mùsùlùmí dojú ẹ̀ bolẹ̀. Wọn ò rí ṣe rí. Wọ́n máa ń fèlì náà ni. Hello, ẹ kálẹ́. Bẹ́ẹ̀ni. A rí kà nínú àdìsí yìí ni pé ànábì Muhammadu bókù sùn. Àwa rí i pé wà bàjẹ́ yẹn ti pọ̀ jù. Ó kìrọ̀ ìyá rẹ̀ mọ́lẹ̀ ọba sùn. Ó kì Aisha mọ́lẹ̀ lọ́mọdún 9 ó bá sùn. Ó pààyàn, ó digunjalè, ó tún bókù sùn. Ìwà burú wo làwọn wá kiri láyé ìtàwá ní bálọ́wọ́ Muhammadu báyìí? Kí lorúkọ àdìsí náà? Òun ló wà lójú bọ́ọ̀dù yìí. Kí lorúkọ àdìsí? Ẹ má sọ pé òun ló wà lójú kíní. Kí lorúkọ àdìsí náà? Kásínà kìíní kan ms ẹ kórúkọ yẹn fún mi sọ fún Kanzole Omar, the treasure. Kánsìlì Umar, bóyá kánsà tó fi ń solẹ̀ kù. Mi ò gbọ́. Bùlẹ̀tìrì àdìsí náà. Bí a ti rí àdìsí náà. Àwọn òwe yìí náà ni ìbílẹ̀ tí rí sọ yìí Buhari.
ìjẹ́ sọ̀rí muslim ẹbí wọ́n ń gba àdìtì wá ní. ọ̀gbẹ́ni tẹ́ bá ti mọ̀ nǹkan tẹ́ bá kọ̀ fẹ́ dàtí máa bọ̀ àti sí bá ni yín gba àdìtì jáde ìmọ̀kọ́ tó máa ń ṣẹ̀yìn ẹ máa bọ̀ ní mùsùlùmí báyìí. just me ẹ máa just ibo lẹ ti rí quran ta rubbish ló ń jẹ́ tẹ̀sán bẹ́ẹ̀. rubbish nǹkan tẹ́. ṣé o fẹ́ ka nǹkan tó wà níbí ní abókan wá ṣeré. ẹ mùsùlùmí yẹn máa ké o ṣàjà kò rí nǹkan sọ jàre kò sọ̀rọ̀ lẹ́nu ẹ̀. rádaràda ṣẹ́ẹ̀dì àwọn ànábì. fabulous. olóhùn ni kánsà kọ ìtìlẹ̀kùn ni. Mr. King David. Alright, ìyẹn náà sì ń bẹ̀. So ẹjọ́ ẹ̀yin tó bá wà ń bẹ bá wa gbé mùsùlùmí tó bá mọ kéwú ẹ gbé wá sókè. Ọ̀gá o Muhammadu akọbi ìròyìn bàbá yẹn lásán. ó ti sún àwọn mùsùlùmí bá.